A kú dédé wòye ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò mí nílé, ẹ̀yin bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àǹtí mi, lọ́kùnrin lóbìnrin, àti àyín tí a jọ jẹ́ dédé àbẹ́yìn tí mo tún fi style díẹ̀ jùlọ. Orúkọ mi ni Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọláìyá Igwe. Èmi náà ni ọba àwọn onítíátà. Wọ́n dẹ̀ fi mí jọba yìí láti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ifẹ̀ as the king of theatre. But láti gbà náà ẹlòmíì á pe ọba màá dáhùn, ẹlòmíì á pe Igwe màá dáhùn. Mo kàn mọ̀ pé nínú certificate tí wọ́n fún mi láti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, king ló wà ń bẹ̀, kò sí Igwe, kò sọ́ba. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé ọba náà ló ń jẹ́ Igwe, òun náà ló ń jẹ́ king, ló ń jẹ́ gbogbo ẹ̀. Kò sí ìtàn pé mi tí mi dá mo dẹ̀ rí pé Igwe ló ń rìn bẹ́ẹ̀, gbogbo ẹ̀ náà là ń jẹ́. Àdúpẹ́ fọlọ́run. Eléré orí ìtàgé ni mí, and at the same time mo tún jẹ́ onísinimá, torí méjèèjì ó yàtọ̀ síra wọn. Bó tẹ̀ jẹ́ pé ńgbà míì ọ̀kọ̀ọ̀kan náà jọ wọ̀, ṣùgbọ́n sinimá onísinimá ọ̀tọ̀, onísinimá ni mí, because I'm a film director and an actor as a theatre practitioner, and writer tún ni mí, because gbogbo eré mi pátá tí mo ṣe jáde èmi ni mo kọ. Oníjó ni mí níwọ̀nba, onílù ni mí ní ti theatre. Gbogbo ẹ̀ náà ni aṣámọ̀ṣá, àdúpẹ́ fọlọ́run. Ọlá Ọlọ́run àtọ́lá yìí tí ẹ̀ ń wò wá nílé náà ni. A lọ iléèwé níwọ̀nba, primary school wa St. Jude's ní Ọ̀dẹ́dá lọ́hùn, ìyẹn ti pẹ́ díẹ̀, ní Ọ̀dẹ́dá local government lọ́hùn. A lọ sí Naharudeen commercial school nígbà náà lọ́hùn. A kọjá ní Muslim high school, a tún lọ sí Wàsímì comprehensive high school, but premier grammar school láti jáde. Nígbà tá a dẹ̀ jáde tán ní premier grammar school Abẹ́òkúta, a fi style fẹsẹ̀ kan dé Òjèrè. A ò parí mascom, asádànù by style. Ó jẹun tó bà á lẹ́rù díẹ̀, ṣùgbọ́n nísìnyí ó jẹun tó ń dùn wá, tí a náà gbàgbọ́ pé dandan láti padà ká lọ ṣe, torí pé education ó important ní ìgbésí ayé ọmọ ẹ̀dá. Anybody tí ó bá ti ní, that person will remain in darkness, because education can easily be described as a light. So tó bá dẹ̀ ti ní, inú mọ́lẹ̀ ló máa wà. So di dandan kéèyàn ṣe kíni o, kó padà kó lọ kà. Àwa lẹ́nu yẹn a dẹ̀ ṣì ń tẹ̀síwájú nínú iṣẹ́ eré tí à ń ṣe. A ti déré sílẹ̀ kó tó di pé a tún padà lọ lọ́gàá. A ti ń lọ́gàá yẹn by style ò kákún. A tún fagídí dá tiwa sílẹ̀. A dá tiwa sílẹ̀ ní 1979. A dẹ̀ tún wá padà lọ díẹ̀ lọ́bọ̀gá wa Musiba Òṣòdìmú alias Otolodadi. Wọ́n ti dolóògbé. Otolodadi ti ìlú Abẹ́òkúta ni, kì í ṣe ètò ní tribal mark o. Ètò ní tribal mark bíi tèmi ọ̀rẹ́ mi ni bàbá Adam lẹ́kọ̀ọ́, ọmọ Ògbómọ̀ṣọ́ làwọn. A close dáadáa, ọ̀rẹ́ ni wá. Ọ̀gá tèmi gangan Musiba Òṣòdìmú aka Otolodadi of Ẹ̀gbá. Àwọn jáde láti ara Charles Olúmọ Àgbákò ní ọdún tó ti pẹ́ lọ́hùn. So àwọn ni wọ́n kọ́ àwa léré. A dẹ̀ ń bàbọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti gba ọ̀dọ̀ tiwa náà kọjá lóríṣiríṣi. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, Ọlọ́run fi ìyàwó àti ọkùnrin lóbìnrin ta wá lọ́rẹ gẹ́gẹ́ bí ọmọ. Ó jẹ́ bí ọ̀rọ̀ wa ṣe jẹ́. Orin ìfẹ́ la máa ń kọ́ ńgbà yẹn. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọmọ kékeré bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan, a máa wo àwòkọ́ṣe. Olóògbé Adéyẹmí Afọláyan, àwọn ni a wò tí a fi gbàgbọ́ pé okay, táwọn náà bá bẹ̀rẹ̀ sí ṣe nǹkan wọ̀nyí, kò sí wàhálà. A dẹ̀ rí pé ìgbà táwọn náà dẹ̀ máa kọ́ṣẹ́ yìí, ọ̀dọ̀ aláwàdà náà ti kọ́. Moses Ọláìyá bàbá Sàlá ló kọ́ Adelove níṣẹ́. Lẹ́yìn náà ṣe tẹ̀lé la ṣe lọ bá aláwàdà tí a believe pé kò sí wàhálà. Ṣùgbọ́n gbà lẹ́sẹ̀ kan náà tí wọ́n ń wò gbá Adelove ṣe ń ṣe yìí, àwa náà má lè ṣe bẹ́ẹ̀. La fi lọ wo eré Adelove ní Centenary Hall lọ́dún náà lọ́hùn ní 70s. Máa ra mọ́ ní title eré náà. A rí Adelove lórí stage pẹ̀lú ìyàwó wọn ìyá gangan, Mọ́mì Kúnlé Afọláyan of today. Wọ́n wà lórí stage, wọ́n ń ta gòjé, wọ́n ń fún fèrè. Wọ́n dẹ̀ handsome gan, Daddy Kúnlé Afọláyan, very very handsome, late Adéyẹmí Afọláyan. Àwa wò pé kéèyàn kó ìlà sẹ́ẹ̀kẹ́ báyìí kó tún handsome. Àfi style ìwò ìlà tiwa lọ́dún náà lọ́wọ́ pé a máa rí bákan kẹ́.
ẹni bá ti lè fi ìlà dára báyìí tó dẹ̀ handsome pẹ̀lú ẹ̀ tó blend pẹ̀lú ẹ̀ tó túnra ẹ̀ ṣe tó dẹ̀ da tó ṣe wò àánú máa lè fi style bẹ̀rẹ̀ sí kọrin báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí gbégbá orin nìyẹn àánú bá wọn mú gòjé yẹn lọ́dún náà lọ́hùn àlọ́sọ́dọ̀ èèyàn kan tó ń pè ní Òjíǹdó ní Òwu lábẹ́òkúta ọmọ wọn ni o bàbá ti kú o ọmọ Òjíǹdó yẹn jóbìnrin àwọn ni wọ́n kọ́ wá ń gòjé wọn lọ bá wọn lókè àgọ́ Òwu ìkan nínú àwọn boys mi nígbà náà alásàrì torí gbogbo àti mò ń sọ òun wà lọ́dọ̀ mi as an apprentice mo wá ní pé Ìṣọ̀lá mo máa fẹ́ gòjé nǹkan kan oníkòsí wàhálà Òjíǹjó náà ni bí Òjíǹjó náà ni because after Isaka Òjíǹjó náà ló tún kù nínú àwọn onísàkàrà ọmọ wọn tó jóbìnrin ó mọ̀ pa gòjé. He now took me to madam Ìṣọ̀lá yẹn alásàrì tó ti dolóògbé kí Ọlọ́run dẹ̀lẹ̀ fún ó ṣàmú mi lọ síbẹ̀ wọ́n kọ́ mi ń gòjé yìí níwọ̀nba èmi náà wá bẹ̀rẹ̀ sí lọ tẹpá mọ́ nílé bẹ̀rẹ̀ sí bára mi jà pẹ̀lú ẹ̀ adẹ̀ tí mo flute àti mo yẹn fún díẹ̀ akó méjèèjì bí adé lọ ṣe ń ṣe abẹ̀rẹ̀ orin akọrin aṣeré kan before that à ń kọrin stage lóríṣiríṣi èyí tá a kọ tó jẹ́ ti gòjé lórí tẹlifíṣàn OGTV lọ́dún tó ti pẹ́ náà ni ọjọ́ kan ń bọ̀ àwákọ́lá lórin yìí ají orin ìgbé lọ́dọ̀ olówó ń yọ̀ ni àwọn náà ti dolóògbé a rí pé orin yẹn lè lọ pẹ̀lú gòjé because guitar làwọn fi ṣe tí wọ́n ń gbà náà àwa pé ọjọ́ kan ń bọ̀ wá ọjọ́ kan ń bọ̀ wá ta ó jọ wá o ta ó jọ wá o ta ó jọ wà nínú ilé mi èmi ọkọ ẹ ìwọ àyà mi àtàwọn ọmọ wa èyí tí a bá bí olólùfẹ́ mi o wà pọ́n bẹ́pọ̀ rẹ̀ olólùfẹ́ mi o àdúmàdán that is tó bá yẹ pé ẹni tó dúdú ló ṣèyàwó à lo dúdú tó bá jẹ́ ẹni tó pupa ló ṣèyàwó à lo pupa bá a ṣe gbé orin náà kalẹ̀ nìyẹn pẹ̀lú gòjé tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ a dẹ̀ tún flute náà kọrin ìyẹn a máa ń dà yẹn pọ̀ mọ́ ti India ni ìgbà létà la ṣẹ̀ mọ́ pé ó máa difficult kéèyàn torí bọ́ ẹ fẹ́ yàwó kó máa lọ lọ́mọ́gì ọ̀ lọ́mọ́ flower làánà bá fi eré àyẹ̀lẹ̀ làfilẹ̀ fáwọn ọmọ tí wọ́n ń lọ́mọ́gì lọ́mọ́ everything pé mo ṣàwo gbogbo kọ́ṣọ̀ Yorùbá pé èèyàn ṣáà ní torí bó fẹ́ ṣẹ̀gì lọ láàbò fẹ́ àmọ̀ pé kó wá bẹ̀rẹ̀ ooo àwò pé ṣé ò sí ṣége ṣé nǹkan kan ṣe so gbogbo nǹkan bẹ́ẹ̀ la wò but a ti ṣe lọ bẹ́ẹ̀ lọ́tún lọ́sì tó a ti wo àwòkọ́ṣe kó tó di pé akúkú wá dúró pé okay we are going to stand as a serious actor a dẹ̀ dúró bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ fi àmì sí aṣàwàdà náà bàbá Congo ní abẹ̀rẹ̀ torí pé aláwàdà ló kọ́ wa a pè ní bàbá Congo and his comedy group a graduate kó ní bàbá Congo a sọ di Olóyèdé theatre group a gbé kúrò ní Olóyèdé theatre group a sọ di Ọláìyá drama organization nígbà tá a bá rí pé Ọláìyá drama organization a rí pé ó di òdo nìyẹn a rí pé yẹn náà tún lè fa nǹkan lọ́jọ́ iwájú Ọlọ́run má jà jó lódo àtúngbé yẹn náà kúrò a ní òkè a started advance this time around ká kúkú pè ní Ọláìyá Films Nigeria Limited then ìgbà yẹn la wá ṣe kí ni o la register pẹ̀lú federal government torí pé àwọn náà ní nǹkan ṣe pẹ̀lú ìjọba èèyàn ní láti upgrade ara ẹ̀ yẹn ni ó fi dúró nígbà tí Wasiu Ayinde bá ti pera ẹ̀ ní Wasiu Ayinde Barrister yẹn ẹ̀gbọ́n mi kẹwàá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ tó dẹ̀ graduate tó gbé lọ sí Masha tó gbé kó Masha tó gbé títí lé ní K1 the ultimate upgrading dá nínú entertainment fún ẹni tó bá mọ̀ ń pa ẹ̀ dáadáa so ìyẹn bí ibi tá a wà lọ́wọ́ yìí nìyẹn. Okùn ìfẹ́ ló gbé mi jáde lórí eré orí ìtàgé okùn ìfẹ́ tèmi èmi ti ń ṣe bọ̀ tipẹ́ fún kí àwọn bóyá ọ̀rẹ́ mi tó dolóògbé nìbàdàn yìí Saka Egunbunmi àbí ọmọ onílé wúrà lóṣogbo ìkan náà méjì náà ṣokùn ìfẹ́ later after mine èmi ń ṣe stage káàkiri gidi àwọn ẹ̀gbọ́n mi wọ́n ń fà mí tẹ̀ǹtẹ̀ Ìṣọ̀lá ọmọ Ògúnṣọlá is my brother my uncle so wọ́n fà mí tẹ̀ǹtẹ̀ we very very close ká má jọ close mọ́ bóyá gbà tó lọ ẹ̀ bá dẹ̀ dàgbà tó bá kú a tún lè close lọ́n but for now ká má close mọ́ but ẹ̀gbọ́n mi of blessed memory wọ́n ní stage ṣe kókó àrìnjó káàkiri wọ́n dẹ̀ máa encourage mi gbogbo òru tó yẹ kí n lọ láti lọ ṣe stage wọ́n máa ń sọ
òjé tó pa school tá bá fẹ́ ṣe raven school wọ́n kọ́ mi tá bá fẹ́ ṣe ní teacher training gbà náà wọ́n kọ́ mi gbogbo ẹ̀ báyìí ni o so ó jẹ́ kí n ìtẹ́yọ̀ ọ̀gá mi dẹ̀ ti kọ́ mi náà gbà tí mo ń kọ́ṣẹ́ mo kó gbogbo ẹ̀ papọ̀ ó jẹ́ kí n popular lórí ní stage Okùn Ìfẹ́ so but ní ti television a ṣe lóríṣiríṣi ìgbà ló nígbà ń lò ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá bẹ̀rẹ̀ sí ṣe àwa la ṣàgbẹ́gilére èmi ní o mo ṣàgbẹ́gilére torí there was no time tèmi àtẹ̀yànjọ pa group pọ̀ lájọ tán ti bí mi up to today I formed my group myself àwọn èèyàn wá bá mi wọ́n wá join mi ni kò sẹ́ni tèmi àti ẹjọ́ sọ pé òkè àwa jọ pa group pọ̀ o àjọ ń ṣe o Mr. A and Mr. B theatre group kò sí nǹkan tó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí so mo ṣe agbẹ́gilére ọ̀rẹ́ mo ṣe bọ́kọ̀rókun apè ní square one back to square one bọ́kọ̀rókun rọ̀ṣà forísẹ́lẹ̀bùtẹ́ mo ṣe ọ̀tá ọlọ́run mo ṣe before ìrù ẹṣin ṣá mo ti ṣeré mẹ́wàá but mo lè sọ pé ìrù ẹṣin mo ṣe olùgbẹ́kẹ̀lé mo ṣe máa ṣá máa rántí ṣá but before ìrù ẹṣin number 10 ní ìrù ẹṣin láìpẹ́ number 10 ni but ìrù ẹṣin pẹ̀lú fíìmù tó boost mi mo dúpẹ́ fọlọ́wọ́n ọba ìrù ẹṣin pẹ̀lú but èyí tó jẹ́ trailer ta tún lè sọ bẹ́ẹ̀ ọlọ́ládé Mr. Money àwọn míì tán tún wá fọba lé bí abẹ́là pupa bẹ́ẹ̀ lọ but kò máa ń fẹ́ wù mí láti máa ka àwọn eré yẹn ní orí amóhùnmáwòrán kí àwọn èèyàn máa gbọ́ àbí kán máa wò to me it's not a pride it is not at all because nílùú òyìnbó èèyàn oníṣẹ́jú méjì lọ tó máa di billionaire why tí wọ́n fẹ́ máa ka 20 tó dẹ̀ tí di millionaire tó ti di billionaire why must you do that so ọlọ́run ló pè bẹ́ẹ̀ pé bóyá orílẹ̀-èdè ọ̀tọ̀ ọlọ́run ọba aláàánú jùlọ adúró tiwa a kó sí gbogbo àwọn náà nú alẹ́ handle the way it should be. Mr. Dimeji Jaduade tí wọ́n pín sí méjì níwájú mi number 1 as ọ̀rẹ́ number 2 as somebody that work under me but bóyá jẹ́ ọ̀rẹ́ bóyá jẹ́ work under me ma explain up to today my closest friend ṣì ni wọ́n Mr. Jaduade níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi nígbà tí mo dá tèmi sílẹ̀ mi àti àwọn set kan lájọ wa ìyẹn ò kọ́ṣẹ́ lọ́dọ̀ mi kò dàbí pé work under mi ìyẹn Ìṣọ̀lá Ọláonípẹ̀kun alias Parí Olódó àwọn bá mi ṣe torí àwọn ti ṣetán lọ́dọ̀ Ọbalẹ́ndé lẹ́kọ̀ọ́ àwọn wá join mi lábẹ́òkúta bíi pé jẹ́ kí n darapọ̀ mọ́ ẹ so nínú curtain mi Baba Congo and his comedy group including Parí Olódó òun ni mo kọ́ sí red curtain stage show stage káàkiri ń gbà náà mi ò tí mẹ́rin tó ń pè ní Waheed Jaduade nígbà tó yá mo rí èèyàn kan tó ń pè ní Adélékè Adétutù aka Ṣèyí Crown Ṣèyí Crown yẹn ní ẹnìkan mú wá sọ́dọ̀ mi tó ń ponítọ̀hún ní Oyètòrò náà ń pè Kúnlé Oyètòrò nígbà tí Kúnlé Oyètòrò mú Mr. Adélékè Adétutù wá Adélékè Adétutù ó mọ̀ ń pa ó ní ẹ̀bùn ká máa sọ Yorùbá mọ́ ká máa fi Yorùbá sọ̀rọ̀ bí Haúsá kíní kankan bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ so mo máa ń lò òun fún yẹn à ń bá bọ̀ later ọkàn díjọ́ kankan ni òun dẹ̀ fẹ́ òun lè kó àwọn èèyàn wá bíbá yìí o láti wá join me again mo ní so ó bá kó ó bá kó àwọn èèyàn wá mọ́kànlá léèyàn tó kó wá ní ìtì Mr. Waheed Jaduade pẹ̀lú ẹyọ kan bẹ́ẹ̀ but nígbà tó dé tí mo rí akitiyan ní rehearsal mo á wò pé ó dà gbé Mr. Jaduade ìgbóná o in talent there's nothing bad tí n bá fi Mr. Jaduade ṣe manager and I did so mo fi Mr. Jaduade ṣe manager he performed very well when he was my manager tó dàbí ìgbà tó jẹ́ wípé òun gan ni strong room Baba Congo Olóyèdé theatre group gbogbo ẹ̀ so à ń bá lọ títí dìgbà tí Mr. Jaduade kúrò lọ́dọ̀ mi he was my manager but that is professionally he was my manager but gẹ́gẹ́ bí ọ̀rẹ́ a ò fi àyè ibi inú group nínú kíní la fi ṣe ti manager and somebody that is working under a chairman and who is that chairman? It's me. But ní outside the Ọláìyá something
my closest friend. Àtúnwá close ju Adeleke Adetutu lọ. Títí wọ inú ẹbí tiẹ̀ àti wọ inú ẹbí tèmi. So that if not because of this interview, ẹlòmíì ò tiẹ̀ kì í mọ̀ pé he was your manager, yeah. In the Olaya Films, not outside Olaya Films. In Oloyede Theatre, he was my manager. In Olaya Films, he was my manager. He was my manager all through. But outside that, a very close friend. Ni èmi àti Mr. Ijaduade, and up to today, Mr. Ijaduade still my friend. Títí dọ́là. Tí ìgbà tí Mr. Ijaduade lọ dá dúró tó ń ṣe tiwọn. Kò ṣeré kan tó ń ṣe tó jáde àbí tí máa lábúrò lókù tí mi ṣe nú ẹ̀. Lágbà tí wọ́n ti wá lọ dá dúró náà mi ò ṣeré kọ́ má ṣe bẹ́ẹ̀ títí dé ni. Èyí tí mo ti ẹ̀ ṣe ní nǹkan bí ọdún mẹ́fà àbọ̀ kápẹ́ mẹ́fà àbọ̀ sí tí ò ti jáde. Line producer gan-an jẹ́ ń bẹ̀. Line producer. So wọ́n a close gidi. Wọ́n tún wá jẹ́ crowd coordinator nígbà tí mo ṣiṣẹ́ yẹn lọ́wọ́ àwọn àti Mr. Káòdé Akédénà. So wọ́n a sì wà gan ta lẹ̀pọ̀. So scarcely ni ìyàwó ilé mi lè ráàrin wa àti ìyàwó ilé tí wọ́n gan. So ó jẹ́ bí ó ṣe jẹ́. Èyí tí mo ń ṣe lọ́wọ́ táìtù ẹ̀ ní Yorùbá ni mo shoot ẹ̀ all through. Mo tún parí ẹ̀ mo tún ṣe ní English all through. Ní English a pè ní Mystery of Unity. Ní Yorùbá a pè ní àdìtú ìṣọ̀kan. Gbogbo ènìyàn from A to Z tó ṣe English ẹ̀ náà ni wọ́n tún ṣe Yorùbá ẹ̀ délẹ̀. The same costumes, the same everything. Kì í ṣe pa lip sync o. Lip sync o. For example, tá bá pè anybody pé kó máa bọ̀ nínú fíìmù yẹn kó wá participate, a máa fún ní script méjì ni, a fún Yorùbá, a fún English. A digest méjèèjì. Now the director can call for English. Wow, let's be on set. We go for English first. Ó dẹ̀ sọ pé Yorùbá la máa kọ́kọ́ yà ń sìn bá ṣe yà délẹ̀ nìyẹn ní ìtí òṣèlè rí nílẹ̀ Yorùbá. And I did it because they called me, they made me the king of theatre. And if you are made a king of theatre, you must prove yourself to people that you are a real king of that profession. You know what you are doing. So ìyẹn ló yẹ kí n ṣe bẹ́ẹ̀ pé jẹ́ kí n gbé tuntun jáde kí n kọ́ mọ̀ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University o wọn ò jẹ̀bi láti fi mi ṣe o. But láti ìgbà náà láti ní little crisis pẹ̀lú federal government lórí ẹ̀ Ọlọ́run ṣe ìyanjú ẹ̀ ni fíìmù náà máa jáde láìpẹ́ yìí. Ìmọ̀ràn mi ni pé ẹni tó bá ń ṣiṣẹ́ eré àbí ṣiṣẹ́ sinimá kó má kọ́kọ́ lé owó kó kọ́kọ́ lé orúkọ ó lè lé méjèèjì at the same time tó bá lé orúkọ torúkọ bá dé apá owó fún ẹ so ó jẹ́ bó ṣe jẹ́ tí o bá ti lè níyẹn ìfaradà ni ó máa jẹ́ kó lè ní gbogbo ohun tí mo sọ yìí tó bá kọ́kọ́ ní ìfaradà kò sí wàhálà kó dẹ̀ believe nínú quality than quantity ó jẹ́ bí ó ṣe jẹ́ kó dẹ̀ gbìyànjú láti má ṣe ẹrú kó jẹ́ kí intellectual property yẹn kó jọ ẹ́ lójú tó bá fi lè jọ ẹ́ lójú you have no problem. Mo kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi èmi ò níṣẹ́ mi o lẹ́yìn iṣẹ́ tí mo ṣe iṣẹ́ eré àti sinimá. Ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn ni pé kí wọ́n lóòótọ́ pẹ̀lú ẹ̀ kọ́dẹ̀ ní faradà. Ẹ̀yin tí ẹ̀ ń ra fíìmù wa ẹ̀yin náà ẹ bá wa fi style ìyẹ̀bá díẹ̀ kúrò láti ra piracy bó tẹ̀ jẹ́ pé èyí táwọn náà kọ́ọ̀sì ló ń jó ohun yìí kẹ́ wo wa ọ̀tẹ̀ rí pé gbogbo ìta ń da tuurutu síta ìmélòó la fẹ́ kẹ́ra fine bọ̀tí tó bá jólówó ojúlówó ń bẹ̀ ẹnikẹ́ni tí ìbá ṣe jáde tó bá jójúlówó tó dá ẹ bá wa rà Ọlọ́run á pèsè fẹ́yìn náà. And then tí ẹ bá fẹ́ gbọ́ tẹlifóònù nọ́mbà mi láti pè mí ẹni bínú mi ní lè filẹ̀ ẹ má bínú pẹ̀lú tẹríba ẹ jọ̀wọ́ mi ò ṣakọ rárá ṣùgbọ́n àwọn olóòtú ètò tí wọ́n ń ṣò mí lọ́wọ́ yìí ẹnikẹ́ni tó bá wish láti bá mi sọ̀rọ̀ ẹ̀yin ẹ sọ fún wọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bí mi bá sọ̀rọ̀ wọ́n á connect yín ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ for security purpose with due respect don't be annoyed pé kí ló tẹ̀ ń ṣọ́lá àyà yìí wọ́n ṣe ní ó gbéraga tó náà ló gbéra kí ló tó lè fi nọ́mbà ẹ̀ lẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ dáríjì mi ó ní ìdí ẹni tí Ṣàngó bá ti tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bú kò so.